officer Adam Ali ọ̀làyìn kamale o ilé bube afa àti Sheikh Adam tún sọ̀rọ̀ afa bube náà àyè bẹ́ẹ̀ kọ́ ni tí Abubakar bube Sheikh Adam sọ̀rọ̀ wàsíkà tí bí gọ́rẹ̀ nínú àwọn afa tí wọ́n jẹ́ tọ́bákọ ẹlẹ́ẹ̀kejì iná ni afa bube tí afa bí gọ́rẹ̀ bá afa gbà ní afa bube jọ́nà afa bí gọ́rẹ̀ dé sí lọrin tí àwọn ń jẹ́ afa wọ́n gbé mímọ̀ àwọn wá lódìdí afa bí gọ́rẹ̀ Sheikh Adam ní afa bí gọ́rẹ̀ òkè lọ́wọ́ afa kan lẹ́yìn ó gbé mọ̀ rẹ̀ wá lódìdí ni afa àbúgbé ẹnu tí Ọlọ́run ní kí afa bí gọ́rẹ̀ orí jẹ láǹfààní lára àwọn tó sẹ́yìn ilẹ̀ òun náà ni Shari'u Mukhtasar èyí tí afa bí gọ́rẹ̀ fẹ́ tọrọ lọ́dọ̀ afa àbúgbé pé kún fún àwọn káwọn dàkọ̀ tíra tí wọn ò ní wọ́n wá lọ́dọ̀ afa àbúgbé wọ́n wá fẹ́ kún fún àwọn káwọn dá tíra nìkọ̀ lódìdí ṣé òbí gọ́rẹ̀ wá kọ wàsíkà sí afa àbúgbé torí ń jọ náà wọ́n bá fẹ́ béèrè tíra lọ́dọ̀ afa kan àbí wọ́n fẹ́ jàǹfààní afa kan wọ́n máa kọ lẹ́tà síra wọn ni òun náà ń pè ní wàsíkà tó lẹ́tà tí wọ́n kọ sí afa àbúgbé ń jọ náà Sheikh Adam lójú káwọ́ wá rí tí afa àbí gọ́rẹ̀ ń sọ fún afa àbúgbé pé wàlẹ̀ alimu lè ustazu na wimbi mamma dọ́mínà lè ulama sudani mushitahira lè hula wàdá huwa jadi awabi abubakiri fawokọ̀ lè kúrú nílẹ̀ ala wàlẹ̀ alimu lè ustazu afa àbí gọ́rẹ̀ wípé afa àbúgbé afa Abubakar búgbé al-alim onímọ̀ ni al-ustaz kọ́dà professor ni láyé jásí pé wọ́n lọ jámíà kan wọ́n lọ yunifásitì kan àbábúbé ní àbábígọ́rẹ̀ ní àbábúbé professor ni ọwọ́ ni náà wíńbí máa bọ̀ ẹni tí ń sin àwọn aṣáájú jẹ àwọn tó ti lọ́nà àwọn ènìyàn ọlọ́run mínà lé ńlá máa ń zò dání nínú àwọn afá alẹ̀ dúdú mo ṣe tẹ́ ìra àlè òla àbábígọ́rẹ̀ ní àbábúbé ga débi tá àfá kan ọ̀gá débẹ̀ wàdáhù ajadi àbábígọ́rẹ̀ ń sọ fún ńkọ lẹ́tà náà sí àbábúbé kò kéwọ́ lọ́rọ̀ àbábúbé bá sí òbígọ́rẹ̀ àmọ́ ó rí pé àbábúbé kún kẹ́kẹ́ púpọ̀ nínú mímọ́ wàdáhù ajadi wọ́n ń pe àbábúbé wípé òun ni bàbá mi àwa bí bẹ́ẹ̀ bá ní ó tó bàbá mi yọ tẹ́gbẹ́ bàbá mi àwa àbí bẹ́ẹ̀ bá tún ní kò tẹ́gbẹ́ bàbá mi a sì tó àbúrò bàbá mi ní kọ́ bàbá mi náà ni ní àfa àbí gan rẹ̀ juwọ́lẹ̀ fún àfa bùbẹ̀ Abubakar fáwọ́kọ̀ lè kóró nílẹ̀ dè àlà Abubakar bùbẹ̀ tó yẹ pé ó ga ju gbogbo sẹ́ńtúrì tó ṣáájú kó tó dé nígbà tó dé ó lépa bá sẹ́ńtúrì wọn tó ga jù wọn lọ àfa bùbẹ̀ ọ̀hún náà ni ọ̀sẹ̀ àfa ilẹ̀ ogun tí bá ń jọ ọmọlé bùbẹ̀ ọmọlé ìpìlẹ̀ nílọrin púpọ̀ ọ̀rẹ́ lọ́jẹ́ fún àfa yàbí gbogbo yìí náà ọmọ ìyá ni ọ̀rẹ́ ni òun náà fẹ́ sọ̀rọ̀ babalagidi òun náà fẹ́ sọ̀rọ̀ babalagidi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah adúpẹ́ púpọ̀ fún bàbá wa Jakuma àpàràsígbà ọlọ́mọdé ọ̀tọ̀ sí bàbá náà. Ọ̀la àná wọn yín tó dá èní inú sì dá ọ̀la lọ́sì tó dá àná tó dá lẹ́ni fi dá tí àná bá dá òní ò ní dá ọ̀la iná kò ní bàjẹ́ látara ọmọ yín àrọ́mọdọ́mọdọ́mọ yín ọlọ́run jí kó bàjẹ́. Ó kọ́ tèmi ní Adam Ali Ọláyínká ara ọmọdọ́mọ Sheikh Bube so abẹ́ sọ nípa Sheikh Adam àwọn ni wọ́n àbá iná àbá tó tán ṣe àwọn ìpìlẹ̀ wọn ó dá làwọn máa fi dá lé ní àwọn wá bí bàbá Shehu Abibulayi bàbá náà tó dá bàbá náà dákọ̀ nínú ara wọn olólùfẹ́ bàbá làwọn jẹ́ àbẹ́nìkan sọ̀tá bọ̀ àwa nífẹ̀ẹ́ bàbá wa Sheikh Abib púpọ̀ látara Sheikh Adam tàbí nífẹ̀ẹ́ àwọn bàbá Ọlọ́run wá jẹ́ kí àwọn bá ń jẹ́ kan pẹ́ fún wa Ọlọ́run jẹ́ kan pẹ́ fún wa èmi gógún àtàláfíà bàbá ṣe fún bàbá náà èèyàn bàbá náà kàǹkà púpọ̀ ẹni tó bá gbọ́ àbáyé bàbá ó sọ̀rọ̀ ìní ẹni tí làkàrẹ̀ bá jiná dáadáa nínú àbá ń sọ̀rọ̀ lánìí lérí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó ti kọjá lọ tí àwọn èèyàn gbóyé nípa àmọ́ aṣọ́dún ni aṣèkínní ni àbá ti rí kan tó yìí tí àbá sọ náà ti padà ṣẹlẹ̀ Ọlọ́run máa jẹ́ kí ọpọlọ àbá mọ́júkọ dọ́gba mọ́ kúrò dákàyàn fún wa nínú àwọn àǹfààní wa nílọrin náà nìyẹn nínú àwọn gbajúmọ̀ wa nílọrin náà Ọlọ́run ìlú Ìlọrin má jẹ́ kó bàjẹ́ ọba ìlú Ìlọrin ọlọ́ba ṣàánú wọn bá gbàdúrà wọn Ọlọ́run wọ́n sì wọ́n lẹ́yìn ọba bòmí Ọlọ́run kó wá ṣàánú wọn kó gbàdúrà wọn àtàwọn olólùfẹ́ wọn pátápátá àwọn ṣé wa atọ́ ayé ṣe náà ayé wọn ọ̀run wọn jù kó dáa torí wọn ni àti máa gbára pé ayé àtọ̀ tí àwọn tí ì lọ à ń tọrọ ọ̀la fún wọn ni ọ̀la wọn lọ́mọ̀ọ́sá jù kó dáa ló bá ṣàánú wọn jù báyìí lọ wọ́n rọ̀ wọn lẹ́sẹ̀ wọ́n fọ̀ wọn lójú wọ́n rọ̀ wọn lọ́wọ́ gbogbo ibi tí àlàáfíà wà lára wọn fi àní àlàáfíà má fi sílẹ̀ fún wọn bá ṣàánú Ọlọ́run bá wọn jẹ́ kí àbá kájú kú Ọlọ́run jẹ́ kí àbá ṣe jẹ́ ká pẹ́ fún Ọlọ́run torí à ń gbádùn àbá púpọ̀ Ọlọ́run bá ṣàánú àbá wà fún wọn ní mi gún àtàláfíà la hawla wala quwwata illa billah Adam Baba Lágége Shehu Adam Baba Lágége Adam Baba Lágége Shehu Adam Baba Lágége subhana rabbika rabbil izzati amma yasifun. Báwa Ọláyínká Bube Ọlọ́run ọ̀sán àlékún dáadáa yín àlùbáríkà láàmú ẹni Ọlọ́run ẹ̀dùkúlẹ̀ ọ́fíìsà iṣẹ́ kílẹ̀ NDLA ẹ̀yìn kẹ́ ẹ̀ máa dídì pẹ̀lú àwọn drug àwọn nǹkan olóró alhamdulillah Ọlọ́run níjọ́ bàjẹ́ Ọlọ́run ẹni Ọlọ́run Ọlọ́run Muhammad Rasulullah afa kí ló kọ́ afá Abdul Kabir òun náà jẹ́ ilé oníwàásí tẹ̀fútù ní ìta mẹ́rin lálórí
ara àwọn olólùfẹ́ Babalágége iná tó lẹ́yìn náà níta fi àdúrà tẹ́ ń ṣe gbogbo àwọn àgbàlagbà tí wọ́n rán yín wá láti wá kí wa pé a kú dìde program àná tí a wá ṣe fún yín nílé oníwàásí ní ilé Tẹ̀fútù ẹ bá wa kí gbogbo wọn láti bàbá imam àti bàbá Magaji àdúrà tí wọ́n ní ẹ ṣe fún Babalágége tẹ́ ń ṣe látàárọ̀ Ọlọ́run jẹ́ ọgbà gbàtọ́ Ọlọ́run tó wá fi tiẹ̀ ọdún wá jẹ́ gbàtà kí Magrebi tán nísìn láàrin Magrebi ṣe ṣáì ẹnu fatara yẹn gbígbàdúrà bẹ́ẹ̀ gbogbo tẹ́ ń tọrọ fún bàbá Ọlọ́run mo rí tracy síbẹ̀ pé ẹni ọ̀tán sínú bàbá Mudiru Markaz ní ti gbogbo ẹ̀mí àti gbogbo ọkàn àti gbogbo ara Ọlọ́run kó wọlé àfẹ́ bàbá náà Ọlọ́run kó mọ́sá àfihàn tẹ́yìn náà fẹ́ lè lọ afáwa Abdul Kabir káwọn náà ṣàdúrà Babalágége wọ́n sì ròyìn bó ní Babalágége tó inú ẹ̀mí bismillah. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim adúgbò fún ọba tó ṣe wa kò dọjọ́ ni ọba náà adúgbò fún Ọlọ́run má jẹ́ ẹnu pẹ́ wákan Ọlọ́run Muhammad rasulullah èmi ni Abdul Kabir Ọláyínká Muhammad Yaya so includes pop so àwa sí ọ̀dọ̀ wa ṣe wa Jackman àtàyèsè àfẹ́fẹ́ wa dúpẹ́ mi mo rí wá sí tí wọ́n bá ṣe lọ́dọ̀ wa dáná so láti ilé náà tí wọ́n wá so adúpẹ́ fún yín Ọlọ́run ní jẹ́lá ká yín jọba ibi tọ́rọ̀ náà ti wà Ọlọ́run jódì ọlá Muhammad rasulullah ayé yín Ọlọ́run tó máa dá sí ọlá Muhammad rasulullah ẹni síkì ẹni wíkì ẹ máa píkì ọlá láwùlà wàlá quwwata illa billah adúpẹ́ fún Ọlọ́run lórí àti Sheikh Habib tọ́ni kì í sọ lórí ẹ̀ àti bá ní pé mo lọ́ọ̀bù Sheikh Habib tó wáyé pé nǹkan mi wà mo lè fi qualify pé mo nífẹ̀ẹ́ bàbá yìí gan jídan mi ò máa mo lè fi qualify wallahi ta'ala mo nífẹ̀ẹ́ Sheikh Habib gan àwa bí Ọlọ́run náà lọ́rẹ̀ Ọlọ́run má ti kọjú bàbá yìí fún Ọlọ́run má ti kọjú pa wọn fún Ọlọ́run ògo Ìlọrin náà jẹ́ fún wa ògo Islam náà jẹ́ fún Ọlọ́run má kọjú pa wọn Ọlọ́run wala hawla wala quwwata illa billah àlàáfíà tó péye Ọlọ́run nínú omi ara Ọlọ́run nínú iṣan ara Ọlọ́run nínú ẹ̀jẹ̀ ara Ọlọ́run ní ogbó oríkèéríkèé ara Ọlọ́run bá fi síbẹ̀ wala hamina wala jẹ́ kọ̀ṣọ́ Ọlọ́run wala hawla wala quwwata illa billah àbáwò náà yìí máa kọ̀ọ̀rọ̀ pé àbíbalì mẹ́ra yìí náà rókì náà sọ̀fà Mudiru Markaz náà dàlúlà láǹtà ìmáàmù tẹ́kù dórí àná bìtáwó ìyàtí dìní dàbídùwà bísmọ́lá fún àti ọlọ́jọ́ bàbá dáadáa. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim àwọn olólùfẹ́ láti ń ṣe àìbẹ̀kọ́ fún Babalágége torí Babalágége rajulun waqti ẹni àsìkò ni wọ́n ẹnìkan òṣèlú náà sáà rẹ̀ àbí ẹ̀rí ẹnìkan tí ọba àbáhùn fẹ̀gbẹ́gbẹ́ ni kò sólúwẹ̀ ilé ìmọ̀ gẹ́gẹ́ ni bẹ́ẹ̀ ni kò sólúwẹ̀ àmẹ́ni ọba ti rí bá ní gẹ́gẹ́ bí Ọlọ́run ti dá Yorùbá ní ọ̀dọ̀ Yorùbá ní ọ̀tẹ̀ pín sí jù ọ̀dẹ̀ sí nǹkan tí Yorùbá kì í dìtẹ̀ ọ̀dọ̀ àtàbí yàn bá ń ta aṣọ tí Yorùbá méjì bá ń ta aṣọ wọ́n dìtẹ̀ ara wọn Yíbò kì í ṣọ̀tẹ̀ Haúsá kì í ṣọ̀tẹ̀ táwùsọ̀ bá jẹ́ àwọn sì parí ẹni sí àmọ́ Yorùbá ò ní sọ pé òun bọ ọjà yóò sì máa bá ọjà bẹ́ẹ̀ bá múlé ti Yorùbá tẹ́jọ́ ń tajà ìyàn dáná bọ́ bá múlé ti Haúsá bọ́ múlé ti Yíbò kọ́ra bọ́ bá sí mbẹ́ yọ̀bọ̀ tajà rẹ̀ kalẹ̀ kó tó dé ká tó wá wípé ọ̀rọ̀ mímọ̀ yìí Babalágége ọkọjá àwọn tí ń bẹ wájú ọ̀tayọ̀ wọn àwọn tí ń bọ̀ lẹ́yìn ń wá bí ọwọ́ àwọn tí ì rèdì sí torí gbogbo ọgbà ni wọ́n máa sọ tuntun lẹ́yìn bá ń wò wọn lásán ọ̀rọ̀ wọn ti jáde ọ̀rọ̀ ni wọ́n bá sàwùsù lásán ọ̀rọ̀ ni wọ́n bá wọnú ọ̀rọ̀ ni tí bàbá bá dábàá mi ọ̀rọ̀ tán wọ́n sọ onímọ̀ nù tó ní mímọ̀ ó sì sọnù ẹ wò gbà tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ ń jò ní tí bàbá ń sọ̀rọ̀ Pepsi ẹnjọ́ kò sẹ́ni ó lè kóhun gbọ́rú ẹ̀ níjọ́ tóun ti ń bẹ ọ̀wá sẹ́ni ọwọ́ àti òrì so kọ́lọ̀kọ́ wọlá ẹnu tí a kà máa wọn ni pé tí Mudiru bá sọ̀rọ̀ ńgbà míì kì í jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà onímọ̀ ẹlòmíì máa kàn tó bá wú àtúnṣe bá sùn káàkiri ọkàn àmọ́ kò ní fẹ́ jáde sọ wípé tí wọ́n wí wọn bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ kò ní fẹ́ káyọ́ mọ̀ wípé òun náà tún kẹ́kọ̀ọ́ ní ara wọn yóò máa máa takùn wọn àfáà kan lọ sọ báwọn pé lóòótọ́ tí Mudiru máa wí lóòótọ́ bẹ́ẹ̀ náà ni máa rí lóòótọ́ àmọ́ wọ́n máa ibi mustawa àbí táwọn yẹn wà wọ́n máa gbé àwọn yẹn kọjá lẹ́fù tí láàkáyé wọn ò dé mu ní wọ́n gbọ́dọ̀ gbé wọn ayé gan ti sún kóńtà náà yá sàmàláìka ọlá yóò sí ibi tọ́wà yẹn mọ́ ọlá yìí ti kó ibi tẹ́ fi sílá náà so n tẹ́ ń bẹ Lágége ni n fi bàbá Mudiru fi ń yé wa wípé ìmọ̀ tí ń bẹ ń bẹ lánàá sí ń bẹ ń bẹ lónìí náà títí ọ̀la yóò sì máa wà ń bẹ náà ni bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kéwú tí ò kéré Agége náà ni ó ti rí bọ́ bá fẹ́ rí ìmọ̀ tó rí tó fẹ́ gbọ́n títí rẹ̀ ọ̀gbọ́rí bí mímọ̀ léyìí tí ń bẹ nínú àkọọ́lẹ̀ tí láti ẹ̀sà rò sórí ọ̀dọ̀ Babalágége lẹ́ẹ̀tì rí Babalágége yantiqu bil haqq gbogbo tí bàbá yẹn bá sọ òdodo ló máa fi sọ ibi tẹ́ẹ̀tì gẹ́ẹ̀tì Babalágége tẹ́ẹ̀tì máa wípé èèyàn rajulul haqq ni ẹni òdodo ni ẹni tí kì í parọ́ ni bàbá nínú tí yẹn fi máa pé yẹn máa parọ́ tí yẹn bá sọ̀rọ̀ kan lónìí tó bá tó bí oṣù méjì ẹ lè tún bí lọ́rọ̀ yẹn ẹ rí wípé ọ̀rọ̀ wọn yàtọ̀ torí ọ̀hún jọ̀hún ni àmọ́ bó ti hún kò climate sórí yóò change ọ̀rọ̀ tí bàbá bá sọ lọ́dún mẹ́wàá tó bá tó fẹ́ repeat ọ̀rọ̀ ọ̀hún lọ́dún yìí ẹ wo késẹ̀tì tọdún mẹ́wàá ẹ wo sí tọdún yìí ẹ rí pé ọ̀rọ̀ yẹn ò ní yàtọ̀ síra wọn. ẹ wo akọ̀tún wọ́n ṣe lónìí. alukọ̀tún ní yàrá. alukọ̀tún ní ìtiwọ́ ṣe lónìí. wọ́n sọ̀rọ̀ Venezuela. bí wọ́n ṣe gbé kalẹ̀ ìjọ kìíní àkọ́kọ́ iná àwọn tuntun sọ ní tá à ń pè ní mímọ́ nù bàbá yìí sì ìbínú wípé àwọn sọ̀rọ̀ ọmọ èèyàn takò wọn wàláhì Mudiru ìbínú ibi tí máa dùn mọ́ Mudiru náà ni pé ẹ tí Babalágége yẹn máa fẹ́ káwọn sọ̀rọ̀ káwọn èèyàn wá jáde kó takò wọn èkó amẹ́rin wa ìgbà yẹn bàbá ìṣẹ̀wá balance bàbá ìṣẹ̀wá dùn wọn pé ẹ̀yin fẹ́ ká lọ́nu ẹ máa ká lọ́nu odò mímọ́ ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ nù ni àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa èébú ni ọ̀pọ̀lọpọ̀ máa bu lójú àmọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń pè láàfa tàbí àfa ni wọn aláìmọ̀ká lọ́pọ̀ àwọn tí mímọ̀ òye lọ́pọ̀ nú àwọn tí pé àfa làwọn ọ̀rọ̀ mímọ̀ sí sọ̀rọ̀ mọ̀mọ́ náhù àti mọ̀mọ́ sọ́rfù ibẹ̀ ń kọ́ ni mímọ̀ parí sí mọ̀mọ́ balaga mọ̀mọ́ arúdù mọ̀mọ́ oníkọ́ ọ̀rọ̀ àmúlẹ̀sọ̀ lágbáwá èyí ń kọ́ là ń pè ní ìmọ̀ gangan àwọn yìí ń wàsílà ni wọ́n dà gẹ́gẹ́ bí ládà téèyàn fẹ́ tọ̀ débi tí ìmọ̀ wà ní àmọ́ bí tí ìmọ̀ wà gangan ibẹ̀ ni Mọ̀lánà Sheikh Adamu ju Babalágége tó ní ìsí inú mọ̀ gangan ni wọ́n ju wọn sí wọ́n bá ń pè Sheikh Adamu ní mímọ̀ ni àti Adamu ní mọ̀ púpọ̀ tí Adamu ní mọ̀ púpọ̀ Babalágége tó ní ìmọ̀ tí Sheikh Adamu ní lórí gbogbo tó kù tí Babalágége tàná tí wọ́n fẹ́ wí fáyé gẹ́gẹ́ bí éjì tá a wà yìí
láti kúrò ní stone age ó ti bá wọn jet age la wà irú jet age tá a wá wà yìí tí ọba Sheikh Adamu láyé tọ́ba bá wa láyé gbogbo tí Sheikh Adamu ó tún máa tún ṣe òun ni babalágége tó ní tún ṣe ẹlòmíì lé ní Sheikh Adamu dájọ́ kan bákan mùdírù wa wí bá mi bí làákà yìí ti mọ nígbà náà ní Sheikh Adamu fi bá wọn lò èyí tí babalágége ń wúlò ní baba Sheikh Adamu ti mọ̀ lánàá àmọ́ wọn fẹ́ jùlẹ̀ lánàá wọn torí mustawa làákà yìí àwọn èèyàn gbà náà àmọ́ nísìnyí àti wà nínú làákà yìí tí ń ṣiṣẹ́ bí ìgbà tí computer age iná làwà yìí computer age wà ní ẹni ọba yọ operate computer náà ní ọ̀dọ̀ babalágége tó ní baba mùdírù ní computer Islam wà lónìí bẹ̀lẹ́ ti gbọ́n ti afáwa Lukman Tefutu ayébẹ̀kọ́ ẹ̀yin náà ṣàdúrà òun ti jùlọ wọn àwọn olùfẹ́ abalágége lónà tó di kọ́ náà ni tọ́ bàbá yìí kọ́ kí ló bàbá yìí Abdul Mu'ayyi ọ̀yá ṣàdúrà fún babalágége lónìí àdúrà èyí tẹ́ wá kí wọn babalágége wá kí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Láwọ̀kọ́ náà a dúpẹ́ fún Ọlọ́run ẹ ká tó dúpẹ́ fún Ọlọ́run ẹ ká tó dúpẹ́ fún Ọlọ́run tó pa wá mọ́ dásìkò yìí tí ó program pé ìlú ìjòkó yóò wáyé lásìkò yìí torí kò sẹ́ni tó plan bẹ́ẹ̀ so a dúpẹ́ bẹ́ẹ̀ fún Ọlọ́run a sì yàn nígbà Muhammad sallallahu alayhi wa sallam ọba tó ti wá tó bó ṣe tó yìí láti bó ti bẹ̀rẹ̀ débi tó dé Ọlọ́run ní ti ń dà àpadà sí ìgbà àpadà sí ibú Ọlọ́run ní fi kan bàbá kò ní fi kẹ ẹ̀yin ọmọ bàbá torí kò tó wá ní fi kan àwa ọmọ bàbá lápapọ̀ wala hawla wala quwwata illa billahi al-azim sẹ́rí ẹni bá sọ pé tí babalágé báwò wọ́n tọ́ wọn bóyá kò sínú ayé mọ́ àfikún yẹ pé wà nú ayé bí aláìsí ó fẹ́ ó kọ̀ onífẹ̀ẹ́ rẹ̀ onífẹ̀ẹ́ rẹ̀ wọ́n gán mọ̀ pé ìkànnì láyà rẹ̀ so káròyìn wọn àbí káfíńtì tẹ́lẹ̀ kò dé ọlá tọ́lọ́run ti kádàrá mọ́ wọn kò dínkù rárá Ọlọ́run ló wá tó bẹ́ẹ̀ ìwọ́n tó bá wá fara mọ́ àjẹkùn dùsítárì mọ́lọ́run lọ́wọ́ nù tágbà rẹ̀ bá ti wá kọ́ lọ́run múra sí ó padà rẹ̀ yàn rẹ̀ so ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run látara bí Ọlọ́run ṣe ṣe wọ́n so ẹ jẹ́ ká sọ pé alhamdulilayi ọ̀rẹ́ mẹ́ta so bọ́lọ́run ti wá sí wọ́n yẹn lágbára Ọlọ́run wọ́n ti ń lò ní ti ń dábàá àpadà sí ibú Ọlọ́run dàkún fi kàn wọ́n láíláí àpadà sí ibú Ọlọ́run máa fi kàn wọ́n láíláí gbogbo bí Ọlọ́run jẹ́ kí wọ́n ṣubú láíláí wala hawla wala quwwata illa billahi al-azim àwa dúpẹ́ lọ́wọ́ yìí ya Sheikh Ọlọ́run jẹ́ kẹ́yìn náà pẹ́ fún wa torí ara ẹ̀yìn lẹ́wà ara àwọn ọmọ bàbá táwọn olójú ní ògo nínú Ìlọrin yìí òun lẹ́wà lágbára Ọlọ́run ẹni tẹ́ ẹni tí ẹni kú mọ́gbà bí oníṣẹ́ wa ń dà lágbára Ọlọ́run ọ̀la yóò dájú báyìí lọ lágbára Ọlọ́run ọ̀la yóò dájú báyìí lọ lágbára Ọlọ́run ọ̀la yóò dùn yóò lóyin jùlé lọ wala hawla wala quwwata illa billahi al-azim a ní ká wá dúpẹ́ ni kò sí rọpọ́tà lè dá torí Ọlọ́run ti ní ẹni tí ò bá ti lè dúpẹ́ fún ẹgbẹ́ kò lè dúpẹ́ fún so àmọ́ lóore Ọlọ́run tí wọ́n ń tọ́yín sọ́nà Ọlọ́run ní sí Ọlọ́run lágbára Ọlọ́run wala hawla wala quwwata illa billahi al-azim tọ́ àwọn tàbá jọ àwọn ọmọ yìí Ọlọ́run jẹ́ ká náà jọ máa lẹ́yìn o kò sí ní tí ò yín lójú kò ní tí àwa náà lójú wala hawla wala quwwata illa billahi al-azim tọ́ kò jẹ́ gẹ́gẹ́ bí ẹlọ́pẹ́ tọ́ láti ibi tó ti bẹ̀rẹ̀ láti ibi babalágége dé gbogbo ohun tí ń jẹ́ àwa ọmọ alibarika àtọmọ ọmọ ara ọmọ làwọn yìí wà àtọmọ ọmọ alibarika tó wà ní fatia Ọlọ́run tí wọ́n wà wàlá bisimilayi fatiha. Gbogbo yín lápapọ̀ àbá Abdul Mu'ayyi gbogbo yín lápapọ̀ ìfẹ́ babalágége náà ó tó ní ti ilà ìyà ògo tí baba yẹn mú wá látọ̀dọ̀ Ọlọ́run àwọn ògo kan bẹ tó já sí wípé òun nìkan náà ni ó dàlú fún rẹ̀ òun náà ni ó dájí èèyàn fúnra rẹ̀ kò lè taná fún yàn àwọn ògo tó já sí wípé òun nìkan ni ó lò fúnra rẹ̀ ó ní ti agbára rẹ̀ gbé ó ti bá wọn àwọn ògo sólà nù ògo sólà ó yẹ pé omi ń bẹ tí ò ní gbé coffee machine omi sì ń bẹ tí ò ní gbé freezer ó ló ń bẹ tó yẹ pé ẹnu fáànù lásán àti iná tí yóò máa tanú lé iná lòún gbé sólà náà sí ni àwọn sólà kan bẹ tó yẹ pé kẹ́ ẹ chájì fóònù àti kẹ́ ẹ tan náà nìkan ni kọ́dà kò ní gbé fáànù náà kí wọ́n ti wá síra wọn nìyẹn àmọ́ ògo tí ó jẹ́ ògo transformer èyí ń lágbára kò sí bẹ́ẹ̀ bá ṣe lè bá dì máa kẹ́ ẹ máa gbé lòdùlé yóò tún máa ẹ máa tápù mbẹ́ ni yóò tún máa wà dìgbì rẹ̀ náà ni irú ẹ̀ ní babalágége náà ni wọ́n gbé wa kò sí ẹnìkan láyé tí ó wà bẹ̀rẹ̀ sí ni máa dá akọ babalágége tòní táyé lóní tuntun sí wàláhì làzim so bí yẹn bá wá jọ máa kéwu wọn ó sì jẹ́ olólùfẹ́ wọn kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹlòmíín náà ń tẹ̀lé yàn eléríbú ní ń tẹ̀lé àmọ́ kọ́ mọ̀ pé eléríbú lòún tẹ̀lé so yọ pẹ́ kó tó mọ̀ torí nǹkan ti bàjẹ́ kó tó mọ̀ wípé òun sì ọ̀nà yà àmọ́ àwa ní belief a sì gbàgbọ́ a sì rí bẹ́ẹ̀ wípé eléri rẹ̀ là ń tẹ̀lé torí gbogbo àwọn tó ń tẹ̀lé wọn ṣáájú káwọ́ tó tẹ̀lé wọn àríbáyé wọn ti rí àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo àwọn tó fẹ́ ti babalágége àríbí ọ̀rọ̀ wọn ti ń rí ní dáadáa bàbá tó fi ọmọ tiẹ̀ kalẹ̀ tí ń pa ọmọ ọlọ́mọ ẹ̀rí nǹkan báwọn bàbá tó fọ ọmọ tiẹ̀ ẹlẹ́ fọlọ́n wọn wá ń gbé àwọn ọmọ ọlọ́mọ ó dẹ̀ ní tí wọn ọmọ irú gbogbo yìí náà ní sẹ́tẹ̀ ẹ̀rí wọn yìí kò sẹ́ni tó dọ́dọ̀ babalágége nínú yìí bàbá ọ̀dà yín bàbí wọn pàdé ẹni ẹ̀ kàn kọjá lágége ni àmọ́ ìfẹ́ tẹ níyẹn ó tún fẹ́ du ìfẹ́ ẹni tí ń fojú rí wọn lọ gbogbo yín náà Ọlọ́run jẹ́ kí n máa lè babalágége ọ̀tàn lára yín iná àmàlẹ́ náà sì ní kú láyé alibarikola Muhammad Rasulullah bí ayé ṣe ha fún mi tó ní àná ẹ̀rí mọ́ pẹ́ kí n tó dọ́dọ̀ yín bẹ́ẹ̀ tí ń retí báyé ṣe ha fún mi tó gbólóhùn tí afáwa Tẹ̀fútù fi sọ fún mi wípé àwọn tí ẹ̀ ń bọ̀ wá dùn wọ̀nyí tí wọ́n ń jẹ́ ẹran pa àwọn fẹ́ rí yìí
àwọn olólùfẹ́ Baba Alágége ni o tí wọ́n sì ya nǹkan sínú ìfẹ́ wọn dáadáa àwa gbọ́dọ̀ sẹ́yìn torí àwọn tí wọ́n máa wípé nífẹ̀ẹ́ wa wọ́n máa wá pé ọ̀tán náà nísìnyí náà kí ọ wà ní lójú adáyín lóhùn ní àná àtún wá dúpẹ́ pé àwọn àgbàlagbà tún mọ wíwá wà ní dáadáa wọ́n tún lè gbé yín dìde pé kẹ́ tún wá dúpẹ́ tọ́ Baba Alágége náà lè wá dúpẹ́ fún alibarika baba náà máa yín alibarika ọlọ́run ọlọ́run gbogbo àwọn tí ń wò wá náà tájà àwọn olólùfẹ́ Baba Alágége ọlọ́run mọ́sá bá wa san wọ́n lẹ́san lórí ọlọ́run mọ́sá bá wa san wọ́n lẹ́san lórí ọlọ́run kó máa bí àbùkátà gbogbo wọn ìfẹ́ bàbá yẹn ó tó kí èèyàn ó máa dúpẹ́ njojúmọ́ nípa wà ní olólùfẹ́ wọn ó tó kí èèyàn tó máa dúpẹ́ pé òun bẹ ní olólùfẹ́ Baba Alágége ẹni tọ́lọ́run fi sọ owó kọ Ìlọrin Mọ̀lánà Sheikh Adam òun lọ́lọ́run fi tan owó kọ Ìlọrin kúrò ní Nàìjíríà níyà yín gbogbo ràwọ̀ tí Ìlọrin ń lò tẹ́lẹ̀ kí Sheikh Adam tó dé kọ̀kọ́já ìyá yín sílẹ̀ Yorùbá sáré wa kọ̀kọ́já Nàìjíríà orúkọ tí Ìlọrin ní tẹ́lẹ̀ kí Sheikh Adam wọn tó dìde níjọ́ Sheikh Adam ti wá dìde tó ti bíu jẹ tó ti fi sínú ọkọ̀ wọn pé Adam Abdullah Al-Ilori ọ̀sẹ́ ni wọ́n kọ́ jẹ́ Al-Ilori rí láyé Sheikh Adam náà làkọ́kọ́ rẹ̀ bẹ́ẹ̀ sí bí ma kọ́ dà ẹnìkan bí mi pé ǹjẹ́ òun lè sọ ọmọ àwọn ní Al-Ilori tí òun lè sọ ọmọ àwọn bẹ́ẹ̀ mo wá ní bẹ́ẹ̀ ni ó lè sọ ọmọ rẹ bẹ́ẹ̀ àmọ́ Adam ṣáájú ẹ̀ tí Adam bá ti ṣáájú rẹ̀ tó sọ ọmọ rẹ ní Adam ẹ wá fi pé Al-Ilori lẹ́bi kún wọ́n máa pe ọmọ àwọn ní Al-Ilori ó ti wà ó ti kọ́fà rẹ̀ gẹ́gẹ́ bí Al-Imam Al-Jazuli gẹ́gẹ́ bí Buzairi ó ti yé báwọn àpèlú ní jẹ́ bẹ́ẹ̀ so Sheikh Adam tán wó kọ Ìlọrin káàkiri ayé ó jẹ́ àwọn alárúbáwọ́ máa pé ibìkan bẹ tí ń jẹ́ Ìlọrin òyìnbó máa pé ibìkan bẹ tí ń jẹ́ Ìlọrin Mọ̀lánà Sheikh Adam wọ́n sọ ọ̀rọ̀ kan nílẹ̀ yìí níjọ́ tí wọ́n wá nísàlẹ̀ kòtò lọ́dún náà bàbá ní kéwú tí mo ké gbólóhùn tí àfa kan ọ̀sọ́rú ẹ̀ yìí òsún ní mímọ̀ tó sọrú ẹ̀ kí Sheikh Adam tó dé títí wá dùn nínú nísìn àárín tí onímọ̀ kan tó ń náà jáde sọrú gbólóhùn tí Sheikh Adam sọ wọ́n dà pa àti láwọn pòfẹ́sọ̀ náà kéwú tó àwọn pòfẹ́sọ̀ tó bẹ̀ wọ́n rí kò sí pòfẹ́sọ̀ tó lè sọ gbogbo ẹnu mi wí pòfẹ́sọ̀ bá ti wá lè sọ ájú lè mánu ti dóde kalẹ̀ alájú lè mánu wọn dóde pòfẹ́sọ̀ tó bá ní òun lè sọ̀rọ̀ tí Sheikh Adam sọ yìí wọn làwọn dóde àwọn wa bí ní béèrè mẹ́wàá inú ọ̀rọ̀ Sheikh Adam tó bá rí dáhùn àwọn fún 1 million kí ni Sheikh Adam wí ni Sheikh Adam ní kéwú tí mo ké ilẹ̀ wa mo ti ké mo wá ní mo fẹ́ lè wo bí kéwú ti tó lọ́hùn èyí ń jẹ́ ní masari yìí sì ni òpin pàápín mímọ̀ tó bá ti bu wọlé masari pé lágbájá mọ kéwú tí masari bá ti wí bẹ́ẹ̀ gbogbo àgbáńlá yóò tó bẹ̀ kún ló ń tọ́ wọn mọ kéwú Sheikh Adam wá dìde wọn lọ masari bàbá ni mo fẹ́ lè wo bí kéwú ti rí lọ́hùn pé èyí sì dúró ké parí lọ́hùn bàbá nígbà mo débẹ̀ mo rí pé o sí nǹkan kan bẹ̀ mọ́ ọdún náà mo padà Sheikh Adam ni mo rí lé mo rí ta ẹnìkan ò lè dẹ́wù kírú bàmí ẹ̀rọ àfáà olórí sọ̀rọ̀ yẹn bàbá wa ń sọ̀rọ̀ àmì bàbá ti wá parí ẹ̀ tí wọ́n fọ́ gbogbo ẹni pé bàbá ni tọ́ba yẹ pé kéwú tọ́ lọ nípa Al-Qur'ani yàtà àdìsá nàbí àti dé lárúbáwá yìí lárúbáwá tí èsì ìran wọn o bàbá ni ọmọ lárúbáwá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ni tó jẹ́ Yorùbá tí èsì lárúbáwá tí ìran wọn yẹn ṣe lárúbáwá kọ́ wa sọ pé tọ́ba yẹ pé dé lárúbáwá yìí ni o ọmọ lárúbáwá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó sì gbé bẹ́ẹ̀ gbogbo tí bàbá lò ní Masari tí wọ́n lò kò tó ọdún kan àyíwá tọ́dún kan òun kejì pé Sheikh Adam kéwú ń bẹ̀ bàbá kan lọ ni nígbà wọn débẹ̀ bí yẹn bá sì fẹ́ wọ Masari ó ti sọ kalẹ̀ wọ́n ti kọ́ kalẹ̀ tẹ́ bá ti wọ̀lú wọn wípé gbogbo ìmọ̀ tó wọn bá ń gbé bọ́ nlú rẹ̀ jùúlẹ̀ sí àyín o wá gba tuntun ìmọ̀ tó ń gbé bọ́ wọn ló kà ní o ti bá wọn mútọ̀ tí wọn nù ní jùúlẹ̀ wá gba tuntun Sheikh Adam wá rí tí wọ́n kọ́ bàbá wa dé wọ́n wá débẹ̀ bàbá wa ní wá kéwú mọ́ wá kéwú àmọ́ kí n tó ké n ti ń bẹ lọ́wọ́ yín wọ́n fẹ́ kẹ́ yẹ n ti ń bẹ lára mi o wọ́n ní ti ń bẹ lára rẹ̀ wọn ò lè kún kankan jùúlẹ̀ wọ́n ní àyìn ní jùúlẹ̀ ẹ tẹ́sí ẹ̀wò kẹ́ wo ń tẹ́ fi kún Mọ̀lánà Sheikh Adam ó gbé ìtàn wíyí nísìn ẹ máa bí àwọn tí wọ́n ta sí Adam inú tó máa bí wọn wàhálà àwọn jagun pọ̀ ẹ bọ́lọ̀ ti sàfà wà nù táàfà kan òṣèlú ẹ̀ àwọn náà sì kọ́kọ́ lọlẹ̀ lárúbáwá àwọn náà sí náà rẹ̀ gbogbo àwọn àfáà tí wọ́n lọlẹ̀ lárúbáwá lẹ́yìn wọn Sheikh Adam lọ́lá náà fún wọn bàbá wa débẹ̀ àwọn lárúbáwá wọn á pera wọn jọ gbogbo àwọn tó jẹ́ àjẹnúmọ̀ èyí tó ma sọ́rọ̀fù nìkan èyí tó ma náhàwù nìkan èyí tó ma bàlágà nìkan èyí tó ma fíkìwù nìkan èyí tó ma falsafa nìkan èyí tó ma tafsiri nìkan àti ulúmù rẹ̀ èyí tó ma hadisi àti ulúmù rẹ̀ èyí tó ma usulul fiqh tẹ́pin tí wọ́n mọ̀ nù ní gbogbo wọn wá kóra wọn jọ wọ́n kóra wọn jọ báyìí ní conference gba ẹni ó dé láti Nàìjíríà yìí tó lóun fẹ́ ká mọ n tí ń bẹ lára òun ká tó fi kún yìí àwọn fẹ́ wò wọn wá gbé Sheikh Adam sáà ni wọn wá ń kọjú sẹ́ni kọ̀ọ̀kan eléyìí wá béèrè nípa lọ lé àwọn ọmọ yẹn kúrò níbẹ̀ wọ́n jẹ́ gbádùn eléyìí wá máa béèrè lọ́wọ́ Sheikh Adam gbogbo ìgbà táwọn Sheikh Adam ti wọ 40 years 30 ni wọ́n ń gbà náà ó ti yé bẹ́ẹ̀ bá ń béèrè tí ń béèrè bàbá wọn máa dá lóhùn èyí tí ò ti béèrè bàbá wọn bá béèrè ọkàn bàbá wọn dáhùn 10 wọ́n dáhùn rẹ̀ lọ sókè tọ́wọ́n ni àjẹ́ eléyìí sẹ́yìn lásán wọ́n fún máàkì lélẹ́yìn náà bá béèrè gbogbo màá wá dùn bí bàtí náà sẹ́ẹ̀tì ẹ̀sàmù fún yàn gbogbo màá wá dùn tí wọ́n wá jù sí Sheikh Adam wọn wá fíìlì ẹyọ kan gbogbo ẹ̀ ni wọ́n wá pass ìwà pass wọ́n ṣe pass wípé akàntì lọ́kọ́ o ti wá excellence ni 100 náà fi wá wípé àwọn alárúbá fúnra náà wá sọ pé wọ́n yí àní ń takọ̀ ọmọ ǹjẹ́ ẹ̀yin bolo ti ké ó Nàìjíríà náà sẹ́rù máa yín bẹ́ Nàìjíríà ẹ̀mí wọn pé ìmọ̀ Sheikh Adam ẹ̀sìn màtíyàn kélékéwú òun ni gbogbo àná kéwú àwọn náà kọ́ ló kálukú yìí kọ́dà táwọn tán láwọn gba professor doctor ebi kí wọ́n náà lákéyìn nísìn òun kálukú yìí sí ibà kápá gbogbo ìmọ̀ professor tí ń bẹ lónìí kápapọ̀ àtàwọn dàkátìlà kún àtàwọn tí ọgbà nǹkan táwọn náà ń pè àwọn náà nímọ̀ ẹkú gbogbo ẹjọ́ ẹgbẹ́ sẹ́rí òṣùwọ̀n ìmọ̀ Sheikh Adam ẹ bá wípé kò tí tó nǹkan torí Sheikh Adam sọ fún àwọn akéwú gbà tí gbogbo wọn kéwú tá bàbá wa ní kí gbogbo ọmọ kéwú ọmọ lọ sí èyí tó lọ Masari èyí tó lọ gíláà pé Beirut òun kálukú lẹ́bí náà gbogbo ìtọ́ káàkiri ayé wọ́n wá darí bàbá wa pé wọ́n wípé gbogbo yín ti darí bí ẹ lọ níbẹ̀ ni ẹ ti tún kíkún tí mo kọ́ yín níbẹ̀ ni bàbá ní gbogbo bí ẹ bá wọlé lọ tẹ́ẹ̀sì ké tẹ́ẹ̀sì dáfà bẹ́ẹ̀ ti dé yìí bàbá ní ẹ̀ tún kọ́ yín ní tẹ́ẹ̀ tó mọ̀ ní. bàbá yẹn ọba professor bàbá yẹn ò sì gba doctor bàbá yẹn ò sì lọ university kọ́dà bàbá ọ̀ jáde ìdádí tí Adam ọ̀ka tẹ̀mọ́ ìdí wọn ọ̀ka ìdádí wọn ọ̀ka tàwùjí
ilẹ̀ báyìí náà ni wọ́n ti ké àbí à ń ké wúlẹ̀ lẹ̀ iná ṣe Ádámù ti ké àwọn náà wà lákòókò ẹni ọkọ̀ bẹ̀rẹ̀ à ń ké tẹ̀mọ̀hídì à ń ké ìdádì à ń ké tòjíhì kò tí ì bá wọn èyí tí gbogbo ayé wa ń lò lónìí àwọn náà lọ́lọ́run fi ṣe fọ́ńdà rẹ̀ so alibarika yìí náà pọ̀ orúkọ wọn yẹn pọ̀ àwọn ọmọ kéwu wọn pọ̀ ìmọ̀ wọn pọ̀ àwọn gangan fúnra wọn pọ̀ Ọlọ́run gangan tún pọ̀ lára wọn ìwà pọ̀ lára wọn wà lọ tán wọn wá sẹ́kù sára wọn mọ́ wọn fira wọn kalẹ̀ sára wọn mọ́ pàápàá jùlọ babalágége tó níyì kọ́lọ́n mọ́sá wọlé Sheikh Adam náà gbogbo wa náà ọlọ́mọsá jẹ́ káwa náà lálùbáríkà ọlọ́mọsá jẹ́ wa náà lálùbáríkà ọlọ́mọsá jẹ́ wa náà lálùbáríkà bá a bá tiẹ̀ lé tó wọn sáà sì lè débi wọn wá àsápá àṣà níjọ́ wọn yìí náà àlùbáríkà wọn lára tiwa náà ọlọ́mọ mọ́sá sẹ́yìn lórí rẹ̀ kọ́sá wa náà lórí rẹ̀ baba mudirul markaz gbogbo yín nífẹ̀ẹ́ tẹ́ẹ̀ fi nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa baba náà ọlọ́mọsá bá wa ṣàánú wájú báyìí lọ baba náà ọlọ́mọsá bá wa ṣàánú wájú báyìí lọ alibarikola Muhammadu Rasulullah wala sallallahu alayhi wa sallam alekun ìmọ̀ àti alekun àlàáfíà tí wọ́n fi jẹ ọlọ́mọsá bá wa jogún ẹ̀ fún wa làákàyè baba làákàyè kìí ṣe ẹgbẹ́ bí ọ̀rọ̀ tí a fa yìí sọ pé làákàyè ń wéṣe làákàyè òní làákàyè ti ń sọ̀rọ̀ ẹgbẹ̀rún ọdún kalẹ̀ ni kìí ṣe làákàyè òní ẹwọ yìí tí wọ́n ti sọ ọ̀rọ̀ ti Israeli àti Iran ọdún márùn abọ́dún mẹ́fà agakapọ̀ lágàkà wọn ti sọ ọdún mẹ́fà báyìí tí bàbá ti sọ̀rọ̀ yẹn wípé wọ́n tún ogun mi ń bọ̀ wá ẹwọ nǹkan lẹ́yìn ọdún mẹ́fà ó sì dé lóòótọ́ ẹwọ ọ̀rọ̀ hijab wọ́n ti sọ ń bọ̀ ya ni kó wà náà padà rí wípé ọ̀rọ̀ àwọn atọ́jà àwọn alùsùn náà tọ́jà àwọn ọ̀gá wọn. kìí ṣe ànábì àti. Abubakar ló wà ní. àwọn kan sọ̀rọ̀ gbàdàgbàdà. ok so gbogbo ẹ̀ ara pé bàbá yẹn ò dúró náà ni nǹkan yẹn pọ̀ kọ́ra bàbá tún jẹ́ àmọ́ nú ọ̀rọ̀ tí wọ́n ti sọ tipẹ́tipẹ́ pé Masihu Dajjal tí gbogbo wa ń pariwo fún àwọn wákàkiri bàbá ló wà l'Amẹ́ríkà bàbá ló ti dé so gbogbo àwọn nǹkan yẹn fíkìrà yẹn jìnnà ìmọ̀ yẹn jìnnà èyí ṣètò sí kò lè yí ọ̀pọ̀lọpọ̀ náà táwọn yẹn bá ń takò mùdírù èmi ò ti fi bẹ́ẹ̀ bú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹnu pé ẹ má bèbú de ẹ má bèbú nìkan ni máa dùn wa àmọ́ tó bá já sí wípé ẹ ń takò wọn pé ní bàbá mùdírù yún àgbà bẹ́ẹ̀ ẹ lè wo tíra báyìí èmi kàn máa rẹ̀ ni wípé dédé ibi tí wọ́n ta tíra dénú tíra tí wọ́n ní kí wọ́n lọ lè wò wọn àwa ti mọ̀ àwa náà mọ̀ nítorí wọn náà ní alẹ́ wò wọn àwa náà ń wò àmì èyí tí bàbá rí táwọn fi sọ̀rọ̀ ni àìrí ó lè jẹ́ ọdún márùn kẹlòmí ò tó kàn bàbá Professor Isa Alabi Ọlọ́run jẹ́ àdìmọ́ pé àwọn ni wọ́n sọ̀rọ̀ oúnjọ kan wọ́n ní níjọ́ tí mùdírù kọ́kọ́ sọ̀rọ̀ kan àwọn wò pé wọ́n ti bàbá sọ yìí àlẹ́ pàpà fáwà máa ọ̀rọ̀ yìí sì rí bẹ́ẹ̀ báyìí aláwọn ò lè takò wọn gẹ́gẹ́ bí afáwa ni wọ́n ní kò tó nǹkan bí ọdún mẹ́ta wọ́n takò àwọn kan dákẹ́ àwọn ọba yìí pé àwọn máa pa àwọn òrì àwọn ètí kan ni so ìgbìyànjú àwọn náà ó kún èyí tí Sheikh Adam ṣe sí wọn lára ọlọmọsá jẹ́ mi ogun fún wa lakọ́ jákùn lílá bí kan láti rándọ̀ pé subhana rabbika ó sì tẹ̀lé gbogbo àwọn tí ń wù wá alibarika babalá gẹ́gẹ́ ọmọ àwọn náà yóò sì máa ra àwọn náà ọ̀la yóò sì ran ẹ̀yin náà gbogbo yín àti ọ́fíìsà wa gbogbo yín pátá ọlọ́wọ́ fà yín sókè àti gbogbo ẹni tó ń náà wù wá laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma antum harisun alaykum bil mu'minina ra'ufur rahim fa in tawallaw wa qul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim bismillahir rahmanir rahim li ilafi quraish ilafihim rihlata ash-shita'i wa zayf wa liya'budu rabb hadha al-bayt alladhi at'amahum min ju'i wa amanahum bil khawf as-salatu wa salamu alayka ya rasulallah as-salatu wa salamu alayka ya nabiyallah as-salatu wa salamu alayka ya akram خلق الله ألف صلاة وسلام أبدا دائما عليك وعلى أصحابك أجمعين سبحان من لم يعلم قدره غيره ولا يبلغ الواصفون صفته بونتاوي أنتمغبو اللهم صل وسلم البارك الله من ولا محمد رسول الله وبيتي وانت لوا لوري أتنا ولا بجانو إبو باين بنجي iṣẹ́ máa gbé òun kìíní ogun tó wà ní gbogbo ẹ̀rùn wọn fọ́lù ní ọ̀la Tuesday ní sin halkọ wa aago márùn tún ní halkọ àti gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ma yọjà wọlé bẹ́ẹ̀ ni Friday alhamdulillah ọlọ́wọ́ san ilé san lórí ọlá Muhammadu Rasulullah yóò sọ yín dí ọmọlá yóò tàlàfíà ọlọ́wọ́ ní fi kalẹ̀ àwọn àgbàlagbà tó ń wá ọlọ́wọ́ san ilé san lórí ẹ bá wa jíṣẹ́ fún wa pé alama lórí pé kẹ́ bá wa kí wọn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin ọlọ́wọ́ fún yóò ọlọ́wọ́ fún yàgbọ́n Abdul Mu'izz